òkùnkùn ṣú biribiri oṣù òkùnkùn ṣú biribiri oṣù mọ́lọ́kùnkùn ṣú biribiri oṣù ojú àrùn rí kùrukùru kùrukùru wọ́n lọ rí kùrukùru ojú àrùn ẹ̀nàmọ́ ìkànnà ìkàkàkà. Ọjà ìdá ọjà òkùnkùn ṣú biribiri oṣù òkùnkùn ṣú biribiri oṣù mọ́lọ́kùnkùn ṣú biribiri oṣù ojú àrùn rí kùrukùru kùrukùru wọ́n lọ rí kùrukùru ojú àrùn ẹ̀nàmọ́ kùrukùru wọ́n lọ rí kùrukùru ojú àrùn ẹ̀nàmọ́ ṣú biribiri. Bẹ́ẹ̀ni sà, ó wà lọ́wọ́ mi bí báyìí. Mo ti wò pé tí n bá ti ń bọ̀ nsìn kí n máa gbé bọ̀ wá sí site. Okay sir. Kí n pè yín. Okay sir. Okay sir. ojú àrùn rí kùrukùru wọ́n lọ rí kùrukùru ojú àrùn kàkàkà. Mi ò rí ọkùn fẹ́ mi o. Bí aláìrí náà ni. Ó sì wà lọ́wọ́ mi bí báyìí sá. But kí n tó máa gbé bọ̀, ẹ jẹ́ n jẹ́wọ́ nǹkan kan wà tí mo fẹ́ sọ fún yín sá. Okay sir. Okay sir. òkùnkùn ṣú biribiri oṣù òkùnkùn ṣú biribiri oṣù mọ́lọ́kùnkùn ṣú biribiri oṣù ojú àrùn rí kùrukùru wọ́n lọ rí kùrukùru ojú àrùn.
mo ti rán wọn sílẹ̀ wọn sílé. Driver mi ò lè rán ní iṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Ọ̀gá, pẹ́dọ̀ sọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ilé ìfẹ́, mi ò rí ọ̀hún fẹ́. Kóró wá lè gbàgbọ́. You know what? Ṣorí bíi síspa àti Fẹ́mi máa ń gbé kí ní ìlú. Wàá gbélé ìlú, wọ́n á wá gbé ìlú fún kó máa lẹ́sẹ̀kẹsẹ̀. Ó kì í sọ̀rọ̀ ọtí kí tó máa lọ. Ó ní nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Mi ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ kí ló fẹ́ bá ń sọ. Ṣé o fẹ́ gbọ́ ìlú rẹ̀? Ọ̀gá, a nílò. sáà kò tó sọ̀rọ̀ wà yìí. Quiet! Wọ́n gbélé ìwọ̀n wá gbé kó fún wa ní. Wá láti tó ti dé yìí. Mo sọ ẹ́ dé yìí kan. Ó wá fẹ́ máa fi ọ̀pẹ ẹ̀yìn jẹ mí níṣu. Ṣọ́pọ̀ kò dìbò mọ́yán ni. Nínú gbogbo tó wà lẹ̀, àbúrò mi. Fún tó ṣe yẹn, o ti fi ewé yẹn, o ti fi mú igi. Ìgbà kan yọba ni mí, èmi ò lè ń tò. Kò tọ́ síbẹ̀ o, mo kọrin ọba, mo kọrin ìjòyè, mo kọrin kan lọ́gbọ́n, mo kọrin kan lóye. Àwọn àgbàlagbà wọ́n wá forí kò orí, wọ́n forí kò orí, wọ́n fi mí joyè, wọ́n lákọrin ọba ni mí. Èèbà, wọ́n wá èmi. Ẹ ṣe akọrin ọba. Ẹ dákun, mo lérò pé kì í ṣe torí tèmi ni gbogbo yín ṣe wá. Bẹ́ẹ̀ ni torí gbogbo tẹ̀ ń dà sára torí tí wọ́n ń kọ. Ìwọ náà lọ kọrin ilé Èkó mọ lọ́jọ́ sí tọ́lọ́mọ kú dànù. Ìwọ yìí náà lọ kọrin níbi olóòkú tó kù dìde. Ọ̀dà bẹ́ẹ̀ ẹ wá gbọ́ mi lónìí tẹ́ ẹ wáyìí ọ̀rẹ́ mi. Dákun, kọ́ńfọ́, wọ́n gbé yín wá o. Ṣé gbogbo ọba tí mò ń kì ní sí, dákun, mo ní kí n yín sí. Ibi tó bá rí kò yín sí. Àmọ́ lónìí kò sè ní lónìí. Ẹ mọ tí kẹ̀sì sanwó ni kò sáyé ni. Má gbé yẹn wá kan fọ́ o. Kí ló ṣẹlẹ̀ lónìí tí màá kọ́ wa bí láyé mi? Kí ni tó gbé fún mi yìí? Ó kì í. Ibo wá ni wọ́n kò sí. Bọ́ba ti ṣe tán lọ kì í sílé kó lọ tún sára ìyàwó rẹ̀ ńlé. Ẹ̀yin ọ̀nkú, ẹ̀yin tẹ́ ẹ kọ́kọ́ wá lónìí. Kò sí ní tó dé ní ẹmu tẹ́ẹ̀mù kẹ́ẹ̀sì sanwó. Lébi tí mo ti ń kúrò òkèrè mo ti ń kúrò pé àkíńsẹ̀ wá tọ́ kí wọ́n tọ́ bẹ́ẹ̀ wò lénìí. Sọ gbádùn rubbish. Hello. Farabalẹ̀, calm down. Farabalẹ̀ kó bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. Kò sí ikú tó máa pa àgbàlagbà jẹ́ tàní bá pò lórí ẹ̀ ń bẹ̀. Níbo lòun gan wà báyìí? Sórí bó ṣe jáde lọ yẹn, òkú ẹ̀ náà máa gbé padà wọlé kílẹ̀ tó ṣù. Erin bá mi ṣe ìwú ẹ̀ lọ. Agbára erin bá mi ṣe ìwú ẹ̀ tẹ̀. Ó dídé erin bá mi ṣe wọ́n kì í yẹ̀ ẹ̀bẹ̀po ni. Àgbẹ̀ tó ṣe wọ́n kì í yẹ̀ ẹ̀báró. Àlùkò tó ṣe wọ́n kì í yẹ̀ ẹ̀bọ sùn. Ẹni tó bá ti fi ewé ìyèrè pẹ̀lú dí abáyẹ̀ mi tí ò yẹ. Wò ó kí lè ní tó ṣú ó dá mi lójú ó máa sílẹ̀ bọ̀rà bí aṣọ ni. Farabalẹ̀ kò sí nǹkan kan mi mo sọ bẹ́ẹ̀. Hello ìyàwó mi. Àyíndé tèmi nìkan kú iṣẹ́ látàárọ̀. Ọ̀rọ̀ pàtàkì kan wà tí mo fẹ́ bá ẹ sọ. Ìyàwó mi. Wọ́n lọ́rọ̀ tó bá jẹ mọ́ àárọ̀ ẹnì kì í sọ lálẹ́. Tí n bá sọ ọkàn mi ò ní túká. Mo ń gbọ́ kí ló fẹ́ sọ. In fact mo fẹ́ sọ fọ́gá gan bọ̀ wọ́n sọ pé tí n bá dé but ọ̀gá mi ò mọ̀ pé ẹrú lọ̀rọ̀ kì í pẹ́ tú
Àyìndé ẹni kò ń tẹ̀tù fún àjà ní tó bá fẹ́ sọ ni kò sọ. àní mo ká àbúrò ọ̀gá àti girlfriend ọ̀gá lórí ara wọn. Wá Àyìndé ṣé o tí ì sọ fọ́gà. jáde èmi ti fẹ́ sọ fún wọn nìyẹn. wá jẹ́ kí n sọ fún ẹ ohun tó ló bá dé báyìí kò tún gbúdọ̀ ríta mọ́ o má rẹrù ẹlẹ́rù sórí kó o fa tiẹ̀ dání o ọkọ mi jọ tó lọ lọ́ṣà ṣe bí ìgbà tó rí nǹkan kan díjú pátápátá ò rí. ṣé pé báyẹn ni ok mo ti gbọ́ tí n bá dé àmà sọ yòókù. Hello ó tún ti kọ́ọ̀tì line arákùnrin ń bá kó ṣàṣàánú mi iye iṣẹ́ lání kó lọ ṣe ọ̀gá ṣe kínní ló tún rí wọ́n lọ́ọ́ máa ṣàánú mi. orí mi wọ́n jẹ́ rárìn fẹsẹ̀ sí orí mi ó orí mi ó orí mi má jẹ́ rárìn fẹsẹ̀ sí lọ́jọ́ ebi bá pọ̀n mo ní lọ́jọ́ ebi bá pọ̀n ìwọ orí mi má ṣe rìn lọ́jọ́ náà o ìbànújẹ́ ẹ̀kún òṣè ó máa wáyé mi kí n má ṣe kú láì pàjá kí n má ṣe kú láì pàjá kúnukú ìkúlẹ̀wẹ̀ orí mi jẹ́ ń dàgbà o kí n darúgbó nọ́ọ̀bùnà ayé 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 àkàmọ́ra bẹ́ẹ̀ dàgbọ́n ẹ̀ mọ́ta mi bẹ́ẹ̀ dodo ẹ̀ má gbé mi lọ. ẹ má jẹ́ n sọkún ayé ayé ayélé wọn ò pé wọn ò ṣàgbádà fún ẹni tá ò ṣe tí ò ní gbẹ̀bẹ̀ orí wa máa jẹ́ àṣẹwọ́n orí mi wọ́n jẹ́ rárìn fẹsẹ̀ sí orí mi ó orí mi ó orí mi má jẹ́ rárìn fẹsẹ̀ sí lọ́jọ́ ebi bá pọ̀n mo ní lọ́jọ́ ebi bá pọ̀nà ìwọ orí mi má ṣe rìn lọ́jọ́ náà o ìbànújẹ́ ẹ̀kún òṣè ó máa wáyé mi kí n má ṣe kú láì pàjá kí n má ṣe kú láì pàjá kúnukú ìkúlẹ̀wẹ̀ orí mi jẹ́ ń dàgbà o kí n darúgbó nọ́ọ̀bùnà ayé 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 àkàmọ́ra bẹ́ẹ̀ dàgbọ́n ẹ̀ mọ́ta mi bẹ́ẹ̀ dodo ẹ̀ má gbé mi lọ. ẹ má jẹ́ n sọkún ayé ayé ayélé wọn ò pé wọn ò ṣàgbádà fún ẹni tá ò ṣe tí ò ní gbẹ̀bẹ̀ orí wa máa jẹ́ àṣẹwọ́n.
orí mi wọ́n jẹ́ rárìn fẹsẹ̀ sí orí mi o orí mi o orí mi má jẹ́ rárìn fẹsẹ̀ sí lọ́jọ́ ebi bá pọ̀n mo ní lọ́jọ́ ebi bá pọ̀n ìwọ orí mi má ṣe rìn lọ́jọ́ náà o ìbànújẹ́ ẹkún òṣè ó máa wáyé mi kí n má ṣe kú láì pọ́jà kí n má ṣe kú láì pọ́jà kúnukú ìkúlẹ̀wé orí mi jẹ́ ń dàgbà o kí n darúgbó nùnùnù ayé 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 àkàmọ́ra bẹ́ẹ̀ dàgbọ́n ẹ̀ mọ́ta mi bẹ́ẹ̀ dodo ẹ̀ mọ́ gbé mi lọ. ẹ̀ mọ́ jẹ́ sọ ayé ayé ayele ayele wọn ò pé wọn ò ṣàgbádàgún ẹni tá ò ṣe tí ò ní gbẹ̀bẹ̀ orí wa máa jẹ àṣẹwọn ayele wọn ò pé wọn ò ṣàgbádàgún ẹni tá ò ṣe tí ò ní gbẹ̀bẹ̀ orí wa máa jẹ àṣẹwọn ṣé kò wá sí. kọ́mọ̀bà sí náà ni. ẹ sọ wónú irọ́ n ò sọ wónú mi máa sọ wónú kódà. láti ojú sàyà yàlákà ni mo ti ń tọpa ìpọ́n yìí bọ̀. kódà mo fi kíní wíṣù sọ́ọ̀nì bá ti wíṣù gbogbo yín àbí ojú mi ní rí bẹ́ẹ̀ ni àbó rí pé ìpọ́n nù. ipa ẹ̀jẹ̀ ni lóòótọ́. máa wò pé ibìkan náà ni ọ̀sà ṣe forí sọ àmọ́ bí n bá ti àárín jìnnà bí mo dé báyìí mo á ti wò pé bí wọn bá rí bí ó forí sọ àjẹ́ pé n ó pè yín nù n ó sì pé balógun kódà wíṣù tí ò sí lọ́ọ̀ mi ni bá ti pè wọ́. dájúdájú ó lè ti wà àdúgbò yìí. tá a jẹ́ pé ronú wa papọ̀ ní mi náà ti ń wò pé kọ́mọ̀ṣe pé ó lè ti wà àdúgbò wọn wá rọ̀ ń bọ̀n ọ wá fẹ́ ṣàṣàlà tàbí kó ṣe pé àwọn iṣẹ́ ibì kan ni wọ́n jí ọmọ gbé wọ́n á yọ ṣọ̀ǹpẹ́ mọ́ kàn bí ẹran ni màá wò pé kí n tọpasẹ̀ wọn. kí wọ́n lè rún gbà tí. n tí mo wò ni pé bá a bá ti tọ̀ síwájú díẹ̀ sí bẹ́lẹ́dùmarè bá fún amú tó sì jẹ́ olè mo fẹ́ ká dé lápá yàn ká dé mọ́lẹ̀ bọ́bá wa dojú mọ́mọ́ ká lọ rè é fà láwọn agbófinró lọ kó wọn fi jọ́fin. kí lẹ́lẹ́ ṣe. èmi gbọ́ ní ìgbà ó lẹ́nu gbà tèmi ibi tí n bá ti mú ń sa ní nǹkan lórí. ọ sa ní nǹkan lórí. ìrònú rẹ náà dà mọ́ tún rò lẹ́ẹ̀kejì ọ rí i pé sóyítà bá ní ká wò wá olè bí yẹn bá rí olè ojú ẹsẹ̀ tí wọ́n bá ti rí báyìí lè yọ ọmọ sún ná ṣùgbọ́n ọmọ pé ńgbà tá a ṣèdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn agbófinró wọn ni a máa tẹ̀lé òfin ká má máa mú òfin lọ́wọ́ ara wa sọ́ọ̀mì ti yọ so jẹ́ ká mú ká fà lágbófinró lọ òun ó ṣèdájọ́ rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ni bọ́ bá ní ọ̀ṣà ní nǹkan lórí sọ́ọ̀mù pé bọ́n yára ju igi tó mú lọ́yìí lọ sọ̀rọ̀ mi ti yọ ẹni tó lọ́ọ́ ṣà ní nǹkan lórí tó wà ń bẹ̀rù bọ́n ewu òṣùlóògùn bọ́n ni àbí ńgbà tó bá mú gbóngbó dọ́dọ̀ rẹ̀ òun ò sí rọ́mọ́ gínẹ́rù lọ́tà rẹ̀ yá mo ká fà lọ́lọ́pàá lọ ni. èmi ti gbọ́ ti yín ṣùgbọ́n mi gbọ́ ni ìgbà yín tèmi ó ṣe ní ṣe báyìí ní ìṣe kan mi rí padà ibikíbi tí n bá ti ka mọ́ báyìí ń sá nìkan lórí ni háì kò jù bẹ́ẹ̀ lọ. yóò sì kú. ọ̀dà bẹ́ẹ̀ ọba tí ì ra adìẹ èèyàn lè sọ pé ẹyin tí ó yèrè ìyá tiẹ̀ kọ́kọ́ rí ná àjọmọ́ tọpasẹ̀ ẹ̀jẹ̀ ń lọ. wá ìyá fara léwu kọjú ẹ̀yìn kọkọ yìí sí mi kú ọmọ ṣọ látẹ̀yìn kémi náà ọmọ ṣọ látẹ̀yìn. òótọ́ ni o kó mọ̀ lọ gbẹ̀yìn kó mọ̀ lọ gbẹ̀yìn yọ. ẹ̀yin wọ́n ti pààyàn lọ́mọ wúrà. ọmọ tẹ̀yìn gbèrú à. o ti wà àtàláàtì. ṣé o ti wà àtàláàtì. orí mi wọ́n jẹ́ rárìn fẹsẹ̀ sí. orí mi o orí mi o
sí lọ́jọ́ ebi bá pọ̀n mo ní lọ́jọ́ ebi bá pọ̀n ìwọ orí mi má ṣe rìn lọ́jọ́ náà o ìbànújẹ́ ẹ̀kún òṣè ó máa wáyé mi. Shelly. Bẹ́ẹ̀ni, standard wa VIP wa. How much? 6,000 is standard, VIP 15,000. Oba. Sorry, brother. Sorry, brother. Please. Ẹ pẹ̀lẹ́ uncle. Kí yín ni sir? Sorry. Ha! Ẹ̀jẹ̀. Manager, tẹ́ bá rí ara bọ̀bọ́ yẹn. Ẹ̀jẹ̀ yẹn pọ̀ gan ni o. Bẹ́ẹ̀ ló pọ̀ tó ni. Nígbà tẹ́ bá dé ẹnu ọ̀nà yàrá ẹ̀, ẹ̀jẹ̀ kún gbogbo lẹ̀ ni. Room wo ló wà? Room 302 la. 302, okay. Ìwọ tẹ̀lé mi. Ìwọ dúró ntẹ. By the way, jọjọjọ kí ló yẹ tó wọ uniform? I don't even have time. Mi ìfẹ́ jọ lálẹ́. Orí mi wọ́n jẹ́ rìn fẹsẹ̀ sí. Orí mi o. Manager, ẹ̀jẹ̀ ló pọ̀ gbogbo lẹ́lẹ̀ yìí. Kí la máa ṣe ní àbí ṣe máa pọ̀ ọlọ́pàá ni? Ọlọ́pàá báwo? Wọ́n kò sí ṣíṣe kò sáì ṣe. Bó ṣe rí sí we have to call our boss. A gbọ́dọ̀ kọ́kọ́ pe ọ̀gá náà o. Ọ̀gá kẹ̀ ní ìdá yìí. Èmo bóyá kéde fi sílẹ̀ ìgbà wọn lẹ́sìn máa mọ́kọ́ máa borí burúkú tiẹ̀ lọ. That's too dangerous now. Tó bá lọ kó tó dọ̀la ń kọ́. Kò ní kú lágbára Ọlọ́run, kò ní kú lágbára Ọlọ́run. Ṣé ọmọ tó máa ṣẹlẹ̀ tó bá ti di àárọ̀ ọ̀la á lọ report ní police station. But in the next 30 minutes make sure wípé ẹ ti gbogbo ilẹ̀kùn hotel torí possible kan máa tẹ̀ ilẹ̀ bọ̀. Ṣó ti yé yín? All right. O ṣe manager, o ṣe. Okay, sir. Yes, sir. Ọ̀gá ní wípé tó bá ti di in 30 minutes time ká tilẹ̀kùn hotel torí wọ́n lè máa trail wa and ká máa ṣọ́ bọ̀bọ̀ every 1 hour. Ọlọ́run ṣe pé ìwọ náà ló gbà wọlé mo fi lé ẹ lọ́wọ́. Make sure you check him after 1 hour. Manager, Kini? ṣe máa ṣe bó ṣe máa jẹ́ mi. Tell me, my friend. Bàbá mi sọ pé ìjọba máa. Mo ti wọnú compound yẹn bọ̀. Okay. Ṣé flat sá lọ́dọ̀ yín? Hello? Yeah, mo ti wà nísàlẹ̀. Okay. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ mo béèrè tea gold ni. Tea baby. Ẹyẹ méjì ò kí ń jàṣà. Ẹ̀yin ni mo ti ń bá sọ̀rọ̀. Èmi náà ni. Nice meeting you. Anyway, orúkọ mi ni Mr. Fowóṣeré. Quite alright. Ọláṣùnbọ̀ náà sọ mí, but Fowóṣeré náà ń pè mí nísìn due to 1 or 2 charity works tí mò ń ṣe. Fowóṣeré lórúkọ yín. I mean it's okay, but ẹ mọ̀ ó kàn jẹ́ pé tí n bá ń wẹjú ó yẹ kí n máa ríran because bí mo ṣe rí yín ìgbà tẹ́ pẹ́ra yín ní Fowóṣeré mo pé really tẹ́ wá ní Ọláṣùnbọ̀ ni ẹ̀ ń jẹ́ normal mọ̀ pé that's right. I get. Fowóṣeré yẹn better. Yeah, it's fine. Anyway, I'm here to see you for a very important reason.
Okay. Actually, mo ní hotel. Let me put it straight. Mo jogún hotel lọ́wọ́ àwọn parents mi. Oh, yeah. Because èmi kọ́ ni mo kọ́. But mo ti refurbish it and mo wo àwọn strategies tí mo lè máa lò tí hotel yẹn máa fi boom dáadáa. So now you want suggest pé tí mo bá ti get tea gold pé business mi máa ṣe kíni ó máa gbéra ó máa supply àwọn ọmọ tó ṣe dáadáa. And nígbà tí mo dẹ̀ wá débi gan tí mo wá rí nǹkan tí mo ń rí yìí bí mo ṣe ń rí iṣẹ́ olúwa àwọn pé lóòótọ́ ni tí baby ó ṣó ọ̀gán ó dẹ̀ ó máa help business mi. Mr. Olashimbo. Fowoshere. Oh yeah, sorry. Fowoshere. I want help gan. Oh, it's okay. Sherry, tẹ́ bá tẹ́ ti kọ́kọ́ rí mi náà. Ẹ máa ti rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà gan. Gbogbo àwọn girls tó dẹ̀ wà lọ́wọ́ mi kò sáṣàdánù nù. So tẹ́ bá tẹ́ ń sọ̀rọ̀ ẹ ní láti worry nípa bóyá bọ́n ṣe rí. Tẹ́ bá fẹ́ kó kún níwájú kó kún lẹ́yìn wọ́n wà. Tẹ́ bá fẹ́ kó pẹlẹngó náà ó wà. Kò sí nǹkan tẹ́ kò sí nǹkan tẹ́ fẹ́ tí kò sí lọ́wọ́ mi. Bọ́ ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ business là ń sọ yìí, so let's get down to it. Èmi ò kí ń báyọ̀ ṣe bóyá 30, 70, 80, 20. Èmi máa ń 50 owó ni o. So 50-50 ni wàsówàsó la máa pín. 50. Yeah. 50. Yeah. Okay, fine. As long as èmi náà ti bá máa ti rí good returns. It's a option. Wà mí kọ́ ọmọ tó ṣe ó dandan kẹ́ ní good returns. Àwọn size tó dàbí tọ̀dọ̀ tí yìí náà then àwọn medium size àwọn lẹ́pa àwárí kọ̀lọ̀ dúdú kọ̀lọ̀ pupa kó ṣáà kó balance, you know. Mr. Fowoshere ẹ wo tí ẹ bá fẹ́ spec tó jẹ́ pé irú tèmi gangan yẹn ó wà tẹ́ bá fẹ́ lè tó jẹ́ pé gbẹ̀tán yanyan gbẹ̀wájú gbẹ̀lẹ́yìn ó wà tẹ́ bá fẹ́ amólóló ó wà tẹ́ bá fẹ́ dúdú òsùn ó wà ẹ ní problem tẹ́ bá fẹ́ eléyìí tó kanlẹ̀ ó wà tẹ́ bá fẹ́ eléyìí tó ga bí ọ̀pá ó wà. mímọ ṣáàlì bẹ̀rẹ̀ weekend. Why not? Alibẹ̀rẹ̀ lálẹ́ gan. Alibẹ̀rẹ̀ lálẹ́ in fact great. What if tá bá bẹ̀rẹ̀ pẹ̀lú bóyá àwọn girls bí 6 dozen. 6 dozen. That is 72. Yeah. No, don't let us go there. Capacity yo. Capacity wow, tell you. Me more. Man, for a start. Yeah. You don't just jump like that. Kabere pẹ̀lú bí 7 or 8 ladies. About Yoruba bí mẹ́ta. Lepa bí mẹ́ta. And medium bí méjì 7, 8. It's actually very funny. Also 7, 8 lẹ́fẹ́. Ẹ bá ti máa bọ́dà láti pè mí gan, ẹ ní láti rí mi mú kan lè fi wọ́n ránṣẹ́ sí yín. Mo ṣe rí ẹgẹ mi gan ní hope tí mi ò bá rí ẹmí ò lè ní hope yẹn. Ṣé ìyá wọn gangan náà máa wà bẹ́ẹ̀ ni? Máa ní ìdíyà wọn. Really? Yeah, torí wọn ló máa pàṣẹ because mo láwọn kan tó jẹ́ pé wọn ò kì í jẹ children ìyá ló máa ń jẹ. Kò sí àlà mo wà pẹ̀lú yín but you know for a start ẹ dance ya ṣe bẹ́ẹ̀ ní Fowoshere ni. Ìyẹn ni pé kí n. Ẹ máa kọ́ dance ya. Ìyẹn kéré. What if tí mo wá ní kí n surprise ẹ ńkọ́ tí mo ní kí n dẹ̀ fi 50,000 kí n fi fàájú ẹ̀ mọ́ra. As in 50,000 naira àbí. Yeah, 50,000. Ẹ mọ̀ pé lẹ́ẹ̀kan tẹ́ ẹ sọ pé Fowoshere ni mo sọ fún yín pé kẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ Ọláṣìnbọ̀ but tẹ́ bá sọ pé Fowoshere náà nìyẹn mọ̀. No, it's okay. Ṣé bá ṣe fẹ́ bẹ̀rẹ̀ business. Yeah, but ẹ mọ̀ ẹ kò mo dẹ̀ sọ fún yín lẹ́ẹ̀kan mo ní kẹ́ maintain ẹ kẹ́ lè bá sustain ṣe rí Ọláṣìnbọ̀ yẹn ó pè yín ṣé mo ọlá tó wá ṣe ń bọ̀ èèyàn máa understand irú 50 pa yẹn but pé Fowoshere ṣé wọ́n mi ni. a ṣe bẹ̀rẹ̀ business ni wàá ṣì jẹ́ tó dá lára mi ká kọ́kọ́ fi yẹn kò yẹ ń sìn. ká kọ́kọ́ fi n go bad no. ẹ yà fún mi lákàánú ẹ fún mi lázàá. all right 01. ọ̀wẹ́rin ọmọ aṣẹ́gi lájẹ́ ìgbòrí ọmọ làkólà sọ̀rọ̀ ọ̀gbègbè kan tó gorí ìrókò lọ́ọ̀rẹ́ kọ́lé tí kígbe adé tán. Owó òní làkínú bí olóko alájí ẹni òní làkínú bí ni ajé o ẹsẹ̀ gìrìgìrì sáré tètè kọ́ ọba gbájé wá o ẹsẹ̀ gìrì. Arákùnrin èmi ni wò lọ́ọ̀kan yìí kò jẹ́ kí ọmọ akitó òsínwó bọ́ àkọ̀jẹ̀gbọ̀n tí lọ́bìrì pa wọlé sórí tí mo gbé fún ọ yìí tó o bá ṣe bí mo bá ṣe ní o ṣe
yóò dàbí ìgbà tí ọ̀sẹ̀ lómi láyé máa fi yan nìkan ṣe èmi ni mo sọ bẹ́ẹ̀ fún gbà lọ́wọ́ mi ọṣẹ ní bẹ́ńbẹ́ ọ wà wá ẹ̀jẹ̀ ẹni tí wọ́n yìnbọn lù èèyàn tí wọ́n yìnbọn lù káwọn ọba àjọlé ẹnikẹ́ni tí wọ́n bá yìnbọn bá ẹ̀jẹ̀ tó bá jáde lára rẹ̀ ìwọ ọ̀rọ̀ àti síbi díẹ̀ báyìí sórí ẹ̀ ọba àrílọ́pọ̀ òwúwa ẹ̀kọ́ dà sórí ẹ̀ bọ́sà ti jẹ́ pé ẹni tí wọ́n yìnbọn lù ọlọ́pàá lóyún ni o ọdẹ lóyún ni o ìgbẹ̀gbọ́n dé láàrin ara wọn síra wọn ọmọ gáràjì wọ́n yìnbọn lu àwọn ìdìbò ìbílẹ̀ sórí ẹ̀ tó o bá wẹ ọṣẹ yìí lẹ́ẹ̀kan gbogbo òtẹ́ẹ̀lì tí ń bẹ láyé ìyá yìí ò ní sùn bẹ̀ mọ́ ọdún ẹ̀ wọ́n mọ̀ wá sùn tó o bá sí òtẹ́ẹ̀lì ẹ báyìí àwọn aráàlú èbó pé àwọn òṣèlú èbó lálẹ́ ìwọ́n dọ̀dọ̀ ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ kò sí òtẹ́ẹ̀lì tó tẹ wọn lọ́rùn bí òtẹ́ẹ̀lì tó o bá wá gbìyànjú tó o bá ṣe bẹ́ẹ̀ kó o lè lọ. tó bá rí bẹ́ẹ̀ ṣe sọ inú mi á dùn ó ẹ gbádùn mi ẹ mọ̀ pé ẹ lọ́mọ òwú yín kẹ́ ẹ jẹ ààrẹ babaláwo ní gbogbo àgbáyé ó wù mí owó gidi fún tí mo ra àwọn ọkọ̀ pọ̀kìnì fún yín wọ́n máa wárí fún mi àwọn babaláwo gan wà máa bẹ̀bẹ̀ pé ọ̀dọ̀ yín lágbára wà tó gbọ́ ju ọ̀kàrí ó yè mí láwọn yín tọ́jú yín bàbá ọ̀kàrí yọ yìí yín tọ́jú yín. mo tọ́ sọ yìí mọ̀. bàbá hello baba ẹ kálẹ́ ṣé wà nílé mo ń bọ̀ orí mi wọ́n jẹ́ láàrin fẹsẹ̀ sí orí mi o orí mi o orí mi má jẹ́ láàrin fẹsẹ̀ sí lọ́jọ́ ebi bá pọ̀n mo ní lọ́jọ́ ebi bá pọ̀n ìwọ orí mi má ṣe rìn lọ́jọ́ náà o ìbànújẹ́ ẹ̀kún òṣè kó má wáyé mi kí n má ṣe kú láì pàjá kí n má ṣe kú láì pàjá kúnukú ìkúlẹ̀wẹ̀ orí mi jẹ́ ń dàgbà o kí n darúgbó lọ́gbọ̀nà ayé 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 àkàmọ́ra bẹ́ẹ̀ dàgbọ́n ẹ̀ mọ́ta mi bẹ́ẹ̀ dodo ẹ̀ mọ́ gbé mi lọ ẹ̀ mọ́ jẹ́ sọ́kún ayé ayé ayele ayele wọn ò pé wọn ò ṣàgbádàgún ẹni tá ò ṣe tí ò ní gbẹ̀bẹ̀ orí wa má jẹ́ àṣẹ wọn ò pé wọn ò ṣàgbádàgún ẹni tá ò ṣe tí ò ní gbẹ̀bẹ̀ orí wa máa jẹ́ àṣẹ wọn. ẹnìkan wo ní hòtẹ́ẹ̀lì ẹ tó wá lọ́ọ̀dù wọ́n dẹ̀ ń gbọ́ tó ń pè pé ìmọ̀ bóun lápá o ó dẹ̀ wà nù yàrá àwọn ìwà pè mí pé kéde káwọn ṣe mí ti ẹ̀rẹ́ ronú dáadáa mo wá ní pé káṣá filẹ̀ kí n sáré wá tọ́dọ̀ yín pé kẹ́ ẹ wá ràn mí lọ́wọ́ o ní pé kájọ lọ ṣe o torí mi ìmọ̀ bí mo ṣe fẹ́. èyí ṣe tẹ̀lé ọ sí a máa bá kérú dégbò ni ẹnu ẹni láfikọ́ wọn jẹ àbí wọn jẹ ire lọ́wọ́ létò ọkọ̀ ọ̀fàmọ́ra ni ntọ́ wá títí tó rí tó sì wọnú òtẹ́ẹ̀lì wà bọ̀ bọ́ yẹ kó o lóní ẹ dákun ṣé wò ó tí ì pè ọlọ́pàá.
mo mọ̀ pé ọlọ́pàá èmi náà wọ́n pè mí mo dẹ̀ ní ká filẹ̀ bọ́ bàbá mi ò má ṣe ìmọ̀ tí mo fẹ́ ṣe ẹ ràn mí lọ́wọ́. n bò ti lójú ọgbẹ́ ẹ̀bọn ọ wọlé tì ní o tí ẹ kò kà kó ẹ̀jẹ̀ ojú ọgbẹ́ ẹ̀bọn wọn tán. ìpààyàn rí. ọ̀pààyàn rí. èyàn pípa rọrùn bí mo ṣe dúró ehun ti pàtẹ èèyàn mẹ́sàn-án. mo dáràn. kí ló ìyẹn tí ìdáwọ́ dúró ń gbé mi ní èkó. ìpààyàn rí. ṣé gbogbo àwọn tí wọ́n wò tí wọ́n kó mọ́tò tọ́pọ̀ tí wọ́n ṣe rẹ́rẹ́ hàn gbogbo wọn ni àti ṣẹ́rù ẹ̀rí. bí ọba ṣe bẹ́ẹ̀ ò lè jẹ́ èèyàn ọlọ́pàá bọ́ọ̀ bá sì ti lo gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ ẹ wà wábì kan tí àwọn ọlọ́pàá ò lè mọ̀ ẹ́ kàn ṣe bẹ́ẹ̀ kọ́ máa gbádùn lọ lókù. ó gbọ́dọ̀ ṣe bí ọkùnrin òtó. dúró dáadáa lọ ṣe kínní sí kankan ní èyí tó ti wá látijọ́ ètò rẹ̀ bàbá lọ sójúere. orí mi wọ́n jẹ́ láàrin ẹsẹ̀ sí. wọ́n lè kàn lọ́mọkùnrin kú alẹ́ náà ni wọ́n lẹ́nu kìnìún lówó wà lónìí èmi gan fẹ́ débẹ̀ mo fẹ́ gbowó lọ́dún kìnìún lónìí ó yá ṣé kára mi papọ̀ kò sẹ́rù fún mi ẹ̀rù bà mí mọ́ torí pé èmi gan gbọ́dọ̀ gbéra mo gbọ́dọ̀ wọṣẹ́ bisabisa mo gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. ìwọ orí mi má ṣe rìn lọ́jọ́ náà o. ìbànújẹ́ ẹ̀kún òṣè ó máa ń wáyé mi kí n má ṣe kú láì pàjá kí n má ṣe kú láì pàjá kúnukú ìkúlẹ̀ orí mi jẹ́ ń dàgbà o kí n darúgbó ayé ayé akamọ́ra bẹ́ẹ̀ dàgbọ́n ẹ̀ mọ́ta mi bẹ́ẹ̀ dùn ẹ̀ mọ́ta mi lọ. Ayé ayé ayélé wọn ò pé wọn ò ṣàgbádàgún ẹni tá ò ṣe tí ò ní bẹ̀bẹ̀ orí wa máa jẹ́ àṣẹwọ̀n. ilé ń béèrè lọ́wọ́ ẹ̀pẹ́ kí ló dé why they ask me say kí ló dé wetin happen kí ni òde kí ni òde ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe business bíi pé no business yẹn kọ́ ló ń fún yín lóúnjẹ tẹ̀ ń jẹ. ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí ò make sense lẹ́ ń sọ yìí ṣá bẹ́ẹ̀ ni kò make sense hòtẹ́ẹ̀ wá dà bí àwòrò bí ilé àwọn afọ́jú bí ilé àwọn oníbẹ́gà èèyàn máa débẹ̀ yẹn èèyàn máa yọ ìdun nínú bedspread yín táwọn customers tèmi wá bẹ̀rẹ̀ sí ní complain odidi èmi tí baby wọ́n bẹ̀rẹ̀ sí ní complain pé irú hòtẹ́ẹ̀ wo ló máa ń gbé wa lọ yẹn irú hòtẹ́ẹ̀ wo ló ń lò yẹn ẹ wá sọ mí dẹ̀ mọ́ ẹ̀ ṣá èèyàn máa tán ṣáwà yín ariwo ẹ̀ ó máa fọ́yàn lórí èsì yín ò ṣiṣẹ́ ẹ jọ kí gangan wá lẹ̀ ń pè lótẹ́ẹ̀l kí gangan ṣe bí ẹni tó bá tiẹ̀ máa dáṣọ fún ìtọrùn ẹ̀ lára kọ́kọ́ wò ìgbà tẹ́yìn náà máa tiẹ̀ pè mí sìn ẹ pè mí jókòó síbí báyìí ordinary AC nu mọ́tò yín ẹ̀ lè tàn ẹ̀ ń wáyé da ẹ̀ ń sọ̀rọ̀ mò ń làágùn yọ̀bọ̀ nu mọ́tò yín ṣó make sense ni ẹ tó bá máa dáṣọ fún ìtọrùn ẹ̀ la máa kọ́kọ́ wò náà ẹ̀yin gan fúnra yín ẹ̀ ṣọmọ náà ẹ̀ ṣe é rí mọ́yàn so báwo ni mo ṣe máa wá sóòtẹ́ ọ̀yìn ẹ jọ ànílé wa mọ́ o bóyá kẹ lọ wọ ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ẹgbẹ́ yín àwọn co-mates àwọn hoteliers tó jẹ́ pé wọ́n ní ọpọlọ wọn mọ management wọn mọ bó ṣe ń kọ́ hotel tó ṣe ń dánmọ́rán lójú táwọn èèyàn ṣe ń wábẹ̀ tó ṣe ń patronize wọn bóyá kẹ lọ bèrè lọ́wọ́ wọn pé ọ̀nà wọn náà ń gbé gbà báwọn náà ṣe ń ṣe tó fi ń da fún wọn torí tẹ bá continue báyìí iye hotel yìí máa padà da oró ni kò lè da fún yín díṣẹ́ yìí o. bíbí kò lè tó bó ṣe ń sọ yìí gbà pé òun degrade hotel mi ni. ó le jù bẹ́ẹ̀ lọ hotel yìí ti already wà degraded kí ló tẹ̀ ń pọ̀ nǹkan kí ló tẹ̀ ń pọ̀ jẹ̀bẹ̀ lákìsà hotel yìí kò gbádùn náà hotel ẹ̀kọ́ nìyẹn náà. ti gbòòrò ti ẹ̀rọ ti gbà tá a jọ wà. ìgbà wo lájọ wọ èmi àti yín ò jọ wà rí kí ló tẹ̀ ń parọ́ mẹ́lẹ́dàá mi ẹ stop ẹ̀ náà oore ni mo ṣe fún yẹn rẹ̀ ti fẹ́ sọ́ di bí mọ́ mi lọ́wọ́ èmi ni mò ń jẹ́ kó tẹ̀ yẹn máa wà lively kí everything máa ṣe bó ṣe ń ṣe náà ẹ wá bẹ̀rẹ̀ sí ìdún àwà ló tẹ̀ ẹ fi kè ṣanwó sí bedroom tẹ̀ ó ga fún yín o.
kí wàá ní hope wà báyìí ṣé wàá sì padà wá kájọ ọmọ bí nǹkan ṣe. ẹ ní hope ẹ jẹ́ kí n tètè sọ fún yín ẹ ní hope ẹ̀yin gangan ni kẹ́ lọ tún wà yín ṣe kẹ́ lọ tọmọlúàbí yín ṣe kí ló ṣe yín. kàn mí lára ọ̀rọ̀ tó ń sọ yẹn ń wọ̀ mí lára ni. ẹ jọ̀ọ́ o ó ṣojú mi lásán ẹ̀wọ̀n 7 years ni ẹ má dáràn sí mi lọ́rùn o kí ló dé. Sir, sir, I confirm pé wọ́n pa èèyàn kan sí hòtẹ́ẹ̀lì tó wà nísàlẹ̀ lọ́yẹ̀ sir. Again? Yes, sir. In fact, I receive call over more than 2-3 persons. Tí wọ́n confirm sir. Yes. Kí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Àwọn olè láti ń bá rán wípé bá ṣe máa round wọn up. Èwo tún ni ajínigbé pẹ̀lú kidnappers tó tún fẹ́ bẹ̀rẹ̀ sí. Ẹja wà lọ sà. Okay, go back to your office. Okay, sir. Go back to your office. Tó kù yìí ẹ wo kò sí nǹkan tẹ́mi máa ń pa ẹ̀ ju pé àkùtùkù ẹ̀ lọ́nà ẹ̀ òkú tó bá ti kú tí ò lówó lápò ṣe é mọ̀ pé kí èso òkú ẹ̀ máa lówó lápò. báwo lẹ ṣe mọ̀ pé wọ́n lówó lápò báwo lẹ ṣe mọ̀ pé wọ́n lówó lápò. sẹ́mi mo sọ bẹ́ẹ̀ ni nǹkan tẹ́mi sọ ni pé ẹ wo ẹ ṣàṣẹ mi lẹ́jà ẹ wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n máa ó bu èèyàn nu nǹkan tẹ́mi sọ ni pé òkú ẹ òkú ẹ kò lọ́wọ́ kò ní fóònù òkú ẹ wá nù. ẹ̀gbọ́n kékeré ni ó kè é ipò rárá ọ̀pọ̀ òkè àti kí ló ṣẹlẹ̀ àdúgbò ilé mi gbé bọ̀ àtàlẹ́ àná ló dàbẹ̀ ní pé ó ti kú sí ìbàdàn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe ni wọ́n lọ wọn dúró àwa kan dúró pé bóyá akẹ́ṣẹ́ lè rí ẹni tó mọ̀ rí ni ó jẹ́ ká máa wò báyìí pé bàbá rẹ̀ tó mọ̀ rí abẹ́yìn mọ̀ rí ni. agbófinró la ó dẹ̀ pè wá pé ẹnì kan kú síbi ó dẹ̀ kí sáré wá sí ẹ ṣe kí a lè rí àgbàlagbà kan bóyá bíi baálẹ̀ eré àti mi rò pé àwọn àgbàlagbà ti gbọ́ ṣùgbọ́n nǹkan tí mo kọ̀ pé èèkan náà àwọn ọlọ́dẹ tó ń fà àwọn ẹ̀ máa sọ àdúgbò tó dẹ̀rọ àwọn ilé àbọ̀dẹ̀ ẹ̀yin tí ò lè sọ̀rọ̀ sọ́dẹ̀rọ àwọn ilé ìyá àbọ̀dẹ̀. broda ẹ jọ ṣọjẹ nìyí. ẹ méjì ìdájí arákùnrin kí ló mọ̀ nípa òkú tí wọ́n bá ládùúgbò ọlọ́pàá èmi ọmọ nǹkankan pa tẹ̀lé kódà àkọ́kọ́ ọrú rẹ̀ rí tí ó ṣẹlẹ̀ ládùúgbò tí mo ti ń ṣọdẹ. bẹ́ẹ̀ ni àkọ́kọ́ tí irú yóò ṣẹlẹ̀ ni. àwọn Yorùbá bọ̀ wọ́n ní olè ò ní jàgbá kó má ṣe lójú fèrè. ǹjẹ́ o ti ṣalábàápàdé ọkùnrin rárá kó tó di pé wọ́n pa? bẹ́ẹ̀ ni àmọ́ bẹ́ẹ̀ tó kọ́. ẹ làwọn mi. ìdí tí mo fi ní bẹ́ẹ̀ ni pé a rí tọpa ẹ̀jẹ̀ yẹn lóòótọ́ ṣùgbọ́n nígbà tá a wà ààrẹ nìyẹn sójú. a bẹ̀rẹ̀ sí ní jọ tọpasẹ̀ alámíhùn ṣùgbọ́n àròkòdòrò ọ̀rọ̀ a lè sọ pé ẹni tó ní ipa nì tàbí ibi tó kù sí rè. so ìgbà tẹ wá rí tán ló wá lù ní pọ́npọ́n lórí. ọlọ́pàá ń àwọn ọmọ parọ́ mọ́ra mi bí ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo lọ́jọ́ lórí o ilẹ̀ lọ́jà gbé mọ́ mi o n ò tún gbọ́dọ̀ máa fi ọjọ́ orí yìí parọ́ wọn wàá mọ̀ o bí kejì mi bá ń parọ́ fún yín. èmi máa wò pé kí n tọpasẹ̀ wọn. kí wọ́n lè rúgbà tí. n tí mo wò ni pé bá a bá ti tọ̀ síwájú díẹ̀ sí i bẹ́lẹ́dùmarè bá fún amú tó sì jẹ́ olè ẹ̀ mọ́ fẹ́ ká dé lápá àyà ká dé mọ́lẹ̀ bọ́bá wa dojú mọ́mọ́ ká lọ rèé fà á láwọn agbófinró lọ kó wọn ó fi jọ́fin. kí lẹ́lẹ́ ṣe. èmi gbọ́ ní ìgbà ó lẹ́nu gbà tèmi ibi tí n bá ti mú
ìsàní nǹkan lórí mi. irọ́ o èmi ò rí o ọmọdé lẹ́lẹ́rìí mi torí nígbà tí mò ń wá èmi àti ẹjọ́ pàdé. fẹ́ fi ṣalákòbá ìkejì ẹni. ọlọ́pàá ẹ mọ́nà mi mo mọ̀ ẹ́ jẹ. ó náà rí sọ òótọ́ ni pé mo ní tí n bá rí ni náà ń fọ́ ní nǹkan lórí torí ìtọ́pa ẹ̀jẹ̀ tá a rí ń jọ náà ó jọ tẹni tí wọ́n yìnbọn ṣùgbọ́n nígbà tá a wà tá a rí ṣé wọ́n mọ̀ pa ọmọ rà mí. kí ló dé tẹ́ fẹ́ sọ WUD ẹ mú mọ́ mi lọ́wọ́ mọ́mọ́ tí mo kọ̀ mo sì ń kọ́ ẹ̀ ń parẹ́ silent writing tó mi ní. ẹ wò ó àwí tó wí yìí ò ṣiṣẹ́ o bí kò sí pé kẹ́ ẹ jẹ́ ká fi atótónu yìí lẹ̀ kẹ́ ẹ jẹ́ kálukú ọ̀padà ẹnu iṣẹ́ rẹ̀ ká wá lọ ṣe ìwádìí tó jófin tó gan-an ká mọ pàtó orúkú tó parákùnrin. ẹ ṣeun ni ẹ má jò sún yín o àti wípé gan-an ibi tí wọ́n pa arákùnrin sí ṣe ti ṣèwádìí débẹ̀. ṣé ẹ fẹ́ gbárùn mi. no àgbárùn bẹ́ẹ̀ ṣe rọ àyè ọlọ́pàá ló wà and torí nǹkan tó ṣẹlẹ̀ ní hòtẹ́ẹ̀lì yìí ní alẹ́ ìjẹta mọ́jú àná òun la ṣe wá síbí. Yeah, I'm the manager. You can talk to me directly. That's good. Since you are the manager, we believe Pema know much about the situation. So, Kile Mongpai, can you tell us? But I don't seem to get it. What exactly are you talking about? Wait. Are you trying to play us or what? Tá a bá gbọ́ information kankan wà ní wá síbí by now. But ẹ dúró. I don't understand what information nípa kíni. Oh, yé mi information kí ló ń bèrè. Okay, ṣé nǹkan tẹ́ ń try láti sọ fún wa sí ni pé ní ìjẹta mọ́jú àná kò sí anybody tó lodge hotel ni. Of course, this is a hotel and we have a lot of lodgers. Yes. But for some days now, most of our lodgers are couples. Yeah. Exactly. Me, Robani, any single person in the hotel right now. Now couples. Yeah. Ọkọ àtìyàwó làwọn tí ń wá a sì ní lọ́jà ọlọ́ta àbùn o. Bísí. Lọ́ta àbùn báwo. Lọ́jà ọlọ́ta àbùn. Oh, that reminds me. Gbogbo wa ṣé kò ṣe bọ̀bọ̀ tó arẹ́ǹtà yẹn tó lọ́ta àbùn lọ́wọ́ báyìí. Oh, that's good. Ní àlejò ọlọ́ta àbùn. That's nice. Okay, fine. Shall we re-register him? Okay. Chetiri, Mr. and Mrs. Bademosi, Etiri. Yeah, exactly. You're shaking. Shaking? Yeah. Sorry. And if I may ask, kí ló ṣẹlẹ̀ sí PEJU? A page is missing here. Yes. Oh, numbering errors now. Ẹ mọ̀ tó máa ń print àwọn òwe yẹn, gbọ́dọ̀ máa miss now numbers. I'm sure that is numbering error indeed. Okay, that's fine. I think that's enough. It's enough. No problem. Thank you for your time. Taba needy, I'll get back soon. Sure. Yeah, sure. In fact, we'll lodge see by anytime. All right. Okay. So do have a great day. And you too. Ẹ ṣé gan. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ló ń ta wá nípa lódò òkun. Bí ọjọ́ 5 sí 6 ní ìsìn tí n ti ń gba ṣọ́ọ̀bù rẹ kọjá ọmọ wa ṣọ́ọ̀bù èmi ló ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni ìpàdé alágbo táwọn ń ṣe ó ti dọdọ bẹ méjì tá a rí ọbẹ àyè rẹ sì yọ ọ lẹ ní kódà tó yẹ kó o dá ọ̀dà. wọ́n dà fún un ṣòkòtò pé ayé mà níkà. Àtàkì bájú sẹ́ńdà àtàkì wọ́n mọ̀ di àtàkì ni bí mo bá sí ṣọ́ọ̀bù báyìí tipátipá ní ìfipamọ́ 50 tipátipá ní ẹ̀kọ́ fẹ́ra fẹ́nu ìjà ẹyọ kan torí rẹ̀ mo ṣe ń kúkú jòkó lérí wọn pàtẹ́ mọ́. ọ̀rọ̀ yìí ò le tó bá wọn nítorí rẹ̀ mo ṣe lọ súnmọ́ wa tó o bá súnmọ́ wa á mú ọrin. ẹ dákun ẹjọ́ náà sáwọn ọ̀nà kan wà tẹ́ máa ń rìn tí máa ń jẹ́ kẹta. Ìwọ ló sáà àdúgbò súnmọ́ wa káfáyé ká mú ọrin. Kẹ́ ẹ̀ mú mi máa yé. Bẹ́ẹ̀ ni súnmọ́ wa ká mú ẹ̀ máa wọ̀n nǹkan
mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní ìjẹyà sí mọ́jà mo ti já ní ìsìn látàyè ìfẹ́ làmọ́ ti já àmọ́ ìwọ̀n mọ̀ pé ibìkan wà tẹ́sí nínú tẹ́mi ti tẹ́ mo fi ń ta mo là ń dùn mí dákun ìlú mi jáde èmi sọ fún èèyàn kankan ẹ mú mi lọ. Oh, Emmanuel, kí tiẹ̀ ní latest nípa àwọn woman tí wọ́n ní ọ̀rí mọ́ yẹn? Ṣorí láàrin èmi àti ẹ̀ kéèsì it's a very dicey one because from my findings I realized pé this woman is related to some other 3 missing persons be 3 years ago. Oh, really? Yes. That's serious. In fact, ilé ayé yìí ti wá gbẹ̀kẹ́ kan sìn ọ́. Kò tẹ̀ wá síyàn tó save mọ́. Àfikọ́lọ́run máa ṣọ́ wa. In fact, ẹ̀rù ń bà mí fáwọn incoming generation. Not too bad. But I think I've figured out what to do. But it won't matter to handle. Oh, you know I'm always ready. Yes, I so mo ní problem pẹ̀lú yẹn. Tèmi ni ká ti fojú àwọn ọ̀daràn ká fojú wọn gbolẹ̀. Trust you. Jẹ́ ká tètè máa lọ because mo fẹ́ dé hotel yẹn kí n tó make some findings kí n interrogate àwọn yẹn. Okay, no problem. Let's move. Rárá o, àwa kọ́ ló pa o. Honestly, he lodged at our hotel, but we noticed he had a wound. He had a wound? He had a wound. Then I tried talking to him. I knocked at his door. Uncle, brother. Manager, ìkọlẹ̀kùn yíyẹ tán dáadáa. Nǹkan ṣe é kí ló tí wọ́n náà ṣe wá kàn. Brother, já máa lọ jà. Manager, ẹ ti fara yẹn jẹ HIV. HIV nǹkan ṣe é ìwọ náà ló dé máa bá mi fọ ṣẹ́ẹ̀tì yìí nígbà tí wọ́n bá dry cleaner kọ. Oh, he refused to open. Yeah, I called my boss. Yeah. What happened next? Nothing. I did nothing. Absolutely nothing. As a matter of fact, lọ́jọ́ tá à ń sọ yìí mi ò wá sí hotel. But why? Kí ni mo fẹ́ wá ṣe? Bí wọ́n ṣe ń pè mí pé issue wà ní hotel. Wọ́n lè kàn lọ́mọkùnrin kú. Alẹ́ náà ni. Wọ́n lẹ́nu kìnìún lówó wà. Lónìí èmi gan fẹ́ débẹ̀. Mo fẹ́ gbowó lọ́wọ́ kìnìún lónìí. Ó yá. Jẹ́ kára mi papọ̀. Kò sẹ́rù fún mi Yorùbá mi mọ́. Torí pé èmi gan gbọ́dọ̀ gbéra. Mo gbọ́dọ̀ wọṣẹ́ bísàbísà. Mo gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. Èmi náà gbọ́dọ̀ jẹ́ nǹkan máa pè. Ó yá. Gbóyà mi dà. Máa rí báyìí àkọ́kọ́. Àbí kí. Ọṣẹ bísàbísà. Kí pariwo. Lónìí mo gbọ́dọ̀ wọṣẹ́ bísàbísà yìí. Kí ló ṣẹlẹ̀? Akínbó! Akí! Kí ló ṣe? Kí ló ṣàkí? Akí! Akí! Ìjọba mú kọ́kọ́rọ́ mi wá. Padà! Ó wà lápò mi. Mo lè dẹ́sí gbòòrò mi. Akí! Mo dáná. Ọlọ́gbà mi. Akí! At that point, lọ́mọ mi ló ń attack. Gírígbé. Yes. Yorùbá ló dẹ̀ sọ wípé bí iná bá ń jó ni tó ń jọ mẹ́ni, ara ẹni là kọ́ gbọ́n nù. So beyond any reasonable doubt, you wouldn't expect me to show up in that kind of situation. Tèmi gan ní issue, tèmi tó ń jó mi lára. Ọlọ́pàá, as a matter of fact, hospital ni mo gbàdé bí lónìí. Ọmọ mi ṣì wà ní hospital bed mo ṣe ń bá yín sọ̀rọ̀. So kí ló ń kọ́ sí pregnant? Mushrave Medical Center. A ṣe wà lẹ́nu investigation. If eventually tí àjẹyọ rẹ̀ bá lọ ṣe mọ́ mi lọ́wọ́, ní ìfọ̀nà ẹ̀ní láìpẹ́. Ọlọ́pàá, mo máa appreciate yín tí ẹ bá ṣiṣẹ́ ló ṣe tọ́ tí ẹ bẹ̀rẹ̀ sí ní judge láì ṣe investigation. Ọ̀rọ̀ tó ẹ̀ ń sọ yìí ó ká mi lára ju bó ṣe ń ká ẹ̀yin gan lọ́ra lọ because I've been in this hotel business for donkey years. Orúkọ mi ò dẹ̀ bàjẹ́. So tí a ò bá mọ ẹni tó ṣiṣẹ́ yìí àbí tẹ́ ẹ̀ bá investigate dáadáa èmi ló máa kó bá because repercussion rẹ̀ fún mi ò ní dáa. Èèyàn tó fẹ́ wá sí hotel táwọn èèyàn ti ń kú bẹ̀. Orúkọ mi ló máa bàjẹ́ náà. So ẹ̀yin ọlọ́pàá gan ni màá bẹ̀ bí kẹ́ ẹ jọ kẹ́ ẹ dìde kẹ́ ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe.
ẹ má jẹ́ kó tó tì mí. See, you need to stop crying. Gbogbo ẹkún tó sùn yóò lè help now. Èmi ti wáyé tèmi, mo ti gbìyànjú tèmi o. Ṣé bí oúnjẹ tí wà tí ọmọ náà ẹ̀ máa jẹ ni mo wà lọ. Wá máa gbọ́. Ẹni tó pa mí àṣírí ẹ̀ lè má tú. Tí àwọn èèyàn tí wọ́n bá mú, Ọlọ́run bá mú. But why? Why you a whole addict? Iṣẹ́ ń ta mọ́. Iṣẹ́ 15,000 naira ló fẹ́ kí n lọ máa ṣe ni. And the offer tó dá ní 60,000 naira tí madam yẹn fẹ́ máa fún mi tí mo dẹ̀ mọ̀ pé ó wà okay at least for now á lè mú ọwọ́ lẹ́nu jẹ́ kí n ṣe náà. I understand. But iṣẹ́ driving is out of it. Ọ̀rọ̀ yé mi but let me just do it. Jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ Ọlọ́run máa sọ mi lọ ó máa sọ mi bọ̀ please. Sorry. Ọlọ́run á mú ìrùpẹ̀ burúkú kúrò lójú wọn. Ẹ má kí n. Why my husband? Why my husband? Kẹ́ tó lè help investigation wa. Ṣé ẹ ní any clue lórí èrè ọkọ yín? Bóyá wọ́n bá yàn jà yálà ní ibi iṣẹ́ àbí ládùúgbò. Sorry. Ọlọ́pàá, wọ́n ní bá a wí, a kú. Bá a wí, ọ̀run là ń lọ, àìsí wí bí a kú bẹ̀. Nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe ni pé kẹ́ ẹ ṣe ìwádìí yín dáadáa ní gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ láti ṣe ìwádìí. Torí ńjọ́ kínní àná, tẹ́ni yìí tó gbé ẹ̀jẹ̀ wọnú hòtẹ́ẹ̀lì. Mo sọ fún máníjà, mo ní kán jẹ́ ká pe ọlọ́pàá. Máníjà ní rárá o, kò ní ìdí o. Àfi bó ṣe máa di pélé mọ́ tí wọ́n ní wọ́n bá òkú ẹni yìí lẹ́yìn fẹ́ǹsì wa. Dájúdájú láìpẹ́ mọ̀ pàkíyèsí. Rárá o, mi ì mọ̀ ń pẹ́ o. Èmi ò mọ̀ o. Mi ì mọ̀ ń pẹ́. Ṣùgbọ́n kan tó rú mi lójú bẹ́ẹ̀ ni ìgbà téèyàn gbẹ́jẹ̀ wọlé lálẹ́ tílẹ̀ wa mọ́ tí wọ́n ní wọ́n bókú ẹ̀ lẹ́yìn fẹ́ǹsì ẹjọ́ tó fò wọ́ bẹ́ẹ̀. Láti ṣe kí ni sinmi? Yes now, ẹ ṣì máa wà bí. Torí mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ fẹ́ jẹ́wọ́. Àwọn tó máa reset brain ó wà bí pẹ̀lú. Ọ́físà. Mo cover ẹbí bánà. I say me no worry. She been at me and you. Just that day now. Trust you. I got stay. No wahala. See baby. How far? I'm at the X. Oh yeah now. All right. I'll see you. Báwo ni sí baby? Àjọ wọn ni mo wá rí o. Mo ní issue kan ní Ọlọ́run. Jọ mo need help ẹ mo ní problem gan mo ìwà ẹ. Mo dẹ̀ feel pé o lè help me. Mo ní issue pẹ̀lú àwọn ọlọ́pàá. So pẹ̀lú bí mo ṣe mọ̀ pẹ̀lú skills ẹ o believe pé tó bá bá mi dá sí tó lo àwọn connect ẹ ó ṣe ṣe kàn understand pé mi ò mọ̀ nǹkan pa ìkànnì free mi. Jọ help me. I'm sorry. Have we met?
No, mo mi pe ṣé mo mọ̀ yín rí ni. See, baby, this is not time for this. Mo want no problem. Mo want bear. I won't say can we meet? Have we met? Oh, mommy, now stop it. Oh, mommy, stop it. I know. I didn't mi ò mọ̀ yín, mi ò mọ̀ yín, mo ní mi ò mọ̀ yín. I'm sorry. I'm sorry. Má ṣe bó ṣe tó. Mo need help ẹni jọ̀ọ́. Mo kàn fẹ́ kó lo skills ẹ ní mo mọ̀ pé ẹ professional olóṣù and tó bá dẹ̀ lo skills ẹ lórí one or two ọlọ́pàá wọ́n lè understand kan dẹ̀ free mi ò mọ̀ kankan pa. Ọláṣùnbọ̀ ìbílẹ̀ sí èdè mẹ́ǹṣá Ọláṣùnbọ̀ ṣé wèrè ẹ̀ ṣì ń jẹ́ fowó ṣeré pẹ̀lú bó ṣe pọ́ láṣọ bí bàbá ọláwọ̀ tó fọ̀pọ̀ léṣèké yìí ó ṣì ń jẹ́ fowó ṣeré. No, Ọláṣùnbọ̀ is fine. Ọláṣùnbọ̀ is fine. Ó jẹ̀bi tó fine jọ ṣé mo mú ẹ rí ni so you come dey talk now say make I carry my own professionalism go meet them police go dey use olosho skills dey hold them tight because of your case. I sabi you shey I know you before be like say craze dey worry you toro ṣojú mi lásán ẹ̀wọ̀n 7 years ní òní dààmú o kí ló dé. Tí bèbí má ṣe báyìí náà jó òde ẹ̀rọ àti bọ̀ wá at least mo ṣáà ti múnú ẹ̀ dùn 1 or 2 times rí. ìgbà wo ló múnú mi dùn èmi ni mo múnú ẹ̀ dùn mo pé business wá fún ẹ o dẹ̀ claim pé lórí burúkú ni ẹ mo dẹ̀ kó lọ́dọ̀ ẹ ìgbà wo ló múnú mi dùn ṣó ṣí eré ni jọ torí Ọlọ́run. See, baby. No, not touch me. If you touch me, don't touch me. Just help me. A friend in need. A Chris, a friend in need. Go. Lórí burúkú. It's one down, right? Person wey go waste life to find. Madam, kí ni kò tó rí ìṣẹ̀lẹ̀ gangan lọ́jọ́ yìí? Can you please speak? Officer, ọkọ mi pè mí. Ó lóun ká àbúrò ọ̀gá òun. That was the last time I ever talked to my husband. And I kept calling. I kept calling my husband's phone. But he never picked up. Officer. Àdìgbà tí wọ́n pè mí pé ọkọ mi sì kú. No, just calm down, okay? Do you have the number of his phone? Just calm down. My God. Calm down. Okay? I can understand your feelings, okay? Mo fẹ́ fọ̀rọ̀ kan tó yín létí ni sá. How was that? Sá, àìláṣọ lọ́rùn pàká ó tàpérò fún ọmọ eriwo. Ẹ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn adigunjalè tí wọ́n ń jalè lọ́tùn lósì tí a máa lé wọn tá à ní rí wọn bá. Ẹ wo àwọn ajínigbé sá tí wọ́n gbé àwọn èèyàn tá a máa tẹ̀sí wọn títí tá a mọ ibi tí wọ́n gbé wọn lọ. Àdẹ̀tún ní rí àwọn èèyàn yẹn gbà padà sá. Ilé kẹta ẹ wo àwọn ìbọn tí wọ́n yìn lọ́tùn lósì àmọ́ ibi tí wọ́n ti rí ìbọn àmọ́rú àwọn tó yìn àmọ́ ibi tí wọ́n ti ń gbé wọlé. Ṣé wàá rí pé mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ sá ó wà complicated. Wọ́n ní wọ́n á ní pé kí wọ́n sọ fún yín sá wípé kí la fẹ́ ṣe sí. Okay sir, for instance ẹ wo ọmọkùnrin tí wọ́n yìn níbọn lẹ́nujọ́ mẹ́ta. Observation mi ni wípé ìta ni wọ́n ti yin ẹni yẹn níbọn. Ìgbà tó máa jà pàràpàrà wọnú hòtẹ́ẹ̀lì yẹn àsìkò yẹn ni ọta àbọn yẹn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára ẹ̀ tó jẹ́ kó kú sóòtẹ́ẹ̀lì yẹn sà. Mi ò ní fẹ́ kó trust àwọn hòtẹ́ẹ̀lì àwọn yìí for now. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ lóòtẹ́ẹ̀lì sísìn. Ó possible kó jẹ́ àwọn tó wà lóòtẹ́ẹ̀lì yẹn wọ́n ti rí pé máà tó wá lọ́jì yìí owó púpọ̀ mà ló wà lọ́wọ́ ẹ̀ yìí kọ́n dẹ̀ yí lọ́rùn pa sínú bẹ́ẹ̀ kọ́n wá wọ́ síta láti fi deceive
àwọn aráàlú ó possible ó dẹ̀ tún lè jẹ́ bó ṣe rò yẹn náà. gbogbo yẹn ọlọ́run ni ó yẹ so màá fẹ́ kó kàwé méjèèjì dáadáa. boss èmi wò pé orí dínkù wa gẹ́gẹ́ bí officers bí iṣẹ́ wa kí gbogbo bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ ká dẹ̀ máa rí nǹkan ṣe sí. of course ṣebí torí ẹ̀ lọ́wọ́ ọ̀gá mi ṣe ń fún mi wà lálàtòkè ó fẹ́ gbọ́ wọn jẹ́ ìsinmi ojoojúmọ́ ló ń pè mí láàárọ̀ lọ́sàn-án pé kí ló ń ṣẹlẹ̀ ní division àbí o gbọ́ so ó ti sú mi mi ò mọ nǹkan tí fẹ́ sọ fún wọn mọ́. arákùnrin olúfẹ́ mi ẹ jọ̀ọ́ kí ni ẹ mọ̀ nípa ikú ẹ̀gbọ́n mi ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ sí ẹ nípa ẹ̀gbọ́n mi ọmọ ìyá ọmọ bàbá ni ká tiẹ̀ kọ́kọ́ fi ti dráìvà ká fílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan náà ṣé èmi ni mo pa ẹ̀gbọ́n mi ni ṣé irú ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ máa béèrè lọ́wọ́ mi lákòókò yìí lásìkò yìí ni tẹ́lẹ̀ mọ̀ pé mo wà ní morning period mo mọ̀nà ẹ̀gbọ́n mi lọ́wọ́. èyí náà lọ lẹwà sórí tẹwà sórí wa. ṣé gbogbo eléyìí kò ní mí ní ẹlẹ́ṣọ́ lè mi bí mo ṣe máa ń wà sórí wà sọ́rùn nìyẹn tí n bá sùn gan máa wà sórí wà sọ́rùn ni kò ní mí ní. Iṣẹ́ tẹ́gbọ́n mi ń ṣe pọ̀ gan méjì wọn gangan tó jẹ́ kókó bẹ̀ ni pé he was an importer and exporter. ẹ jọ̀ọ́ kí ni wọ́n import kí ni wọ́n export. báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ibo lọ́pàá nìyí sẹ́yìn ò mọ̀ wọn ní gbogbo òlu ló mọ̀ wọn káàkiri pé wọ́n import mọ́tò tuntun àti tòkunbọ̀ àtàwọn táyà gbogbo nǹkan tó bá ti mú wọlé lẹ́gbọ́n mi ń ṣe. mo bínú ọlọ́pàá mo bínú gan ó yẹ kó jẹ́ pé irú àkókò ilẹ̀ máa pè mí ẹ̀wọ̀n pé mo mi ṣẹ̀ṣẹ̀ kú ni ẹ̀dẹ̀gbọ̀n pé mo mọ ẹ̀gbọ́n mi lọ́wọ́ yẹ ká sọ pé ìrí akárí ni àbí kí ni. ọlọ́pàá ẹ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kó lóye ìpínlẹ̀ aláàánú mi ló jẹ́ kódà wọ́n ṣẹ̀ṣẹ̀ promise mi kí àwọn aráalé fún mi sílẹ̀ kí ni ṣé wọ́n yẹ kó jẹ́ kó lóye ìlú máa kú báyìí. lẹ́yìn ìrìnàjò ṣùgbọ́n ẹni láti rìn lọ́wọ́ nínú investigation because tó bá rí ojú ọ̀rọ̀ yìí a ní ìwọ̀n tuntun. Ọ̀pọ̀ tó jẹ́ kàyéfì fún wa ní pé ọjọ́ kejì ọjọ́ tí wọ́n bá òkú dráìvà lórí níwájú ìtẹ́ ni wọ́n yìn lórí fún. Ṣé ẹ fẹ́ pé ìbùkún wà fi ṣe? Àbí irú bísíǹsì wọn lè rò pé olówó ìṣe tó lè fa orúkọ àìtọ́jọ́ náà. ká má parọ́ olóyè wọn ní bísínẹ́sì wọ́n máa import wọ́n dẹ̀ máa export wọ́n ń ta mọ́tò ni. ìdìbò yìí bísínẹ́sì tí mo mọ̀ tó ń ṣe náà nìyẹn. nípa nǹkan tí mo mọ̀ ni mo ti sọ yẹn ọ̀nà tẹ́ fi ràn mí lọ́wọ́ tí wọ́n fi ní kú gbé ní kẹwàá ní ìmọ̀ nǹkan kan mọ́ bísínẹ́sì tó ń ṣe náà nìyẹn wọ́n ń ta mọ́tò wọ́n mú import àti export. ó dá mi lójú pé àwọn ṣèkú nínú ìtọ́sí ṣùgbọ́n ẹ̀ fẹ́ sọ. Just a minute there. Alright. So far so good. Àwọn evidences tí mo ṣe rí gather lórí case yẹn lélẹ̀. So just. That's great. That's great. Timba Day office, I'll work on it. How about their ringleader? About that, mo ṣe ń ṣiṣẹ́ lórí ẹ̀. So very soon I'm sure pé ma capture. Okay. Alright.
I trust you. So, what about the case of that woman, Toluye? Shumake, case, Ashualore. But I'm resolve it now. I'm very sure. Well, I shall jaramo so that I'll let it go. Alright. I need you to be very careful. Yeah, sure, I will. Okay. But take care. Orí mi wọ́n jẹ́ láàrin fẹsẹ̀ sí. Orí mi o, orí mi o, orí mi wọ́n jẹ́ láàrin fẹsẹ̀ sí. Lọ́jọ́ èmi bá pọ̀. Ìwọ ló pa ìdí. Ó dẹ̀ dá ẹ lójú pé ìwọ kọ́ ló pa. Nǹkan tó ń sọ fún mi ní ìsìn ni pé ìwọ kọ́ ló pa ìdí. Ẹ̀gbọ́n mi ti mọ̀ ṣe kú láì gbájá. Àṣìlè lọ́rùn mọ́lẹ̀. Ó fara mi kalẹ̀ láti jìyà ẹ̀ṣẹ̀ yẹn pé orí mi jẹ́ ìdàgbà o. Mo tẹ́ gbọ́ mi. Èmi kọ́ àṣìlè tí mo dẹ̀gbà lọ́rùn mọ́lẹ̀ náà. Ó ní ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà láàrin èmi àti ẹ̀ tó fẹ́ tó sì rí ẹ̀ síta kó má bàa lè gbá àṣìlè ló jẹ́ kí n jà lọ́rùn mọ́lẹ̀. Àmọ́ tí ẹ̀gbọ́n mi tẹ̀ sọ, I swear with my mother's grave. Bí ìwọ kankan pa ẹ̀. Tọ́wọ́ ìyá bá bá ẹ dáadáa, wàá jẹ́wọ́. Ìwọ ló pa ìdí. Ẹ má jẹ́ kí n jẹ ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀ díẹ̀. Fáìlì yìí tó wà lẹ́nu ọ̀tọ̀ ìdí mo ti kọ́. Mo ti jẹ́wọ́ yẹn. Àwọn gbogbo nǹkan tí màá di nínú ayé yìí mo fi kúrò ẹ̀mí kọ́ ni mo fi kọ́ mi. My blood brother, kí ló lè ṣe fún mi tí màá ti pa? Fisabolo, àmọ́ pọ̀rọ̀ lórí ó máa lára wọn. Bá ṣe ń ṣèwádìí ọ̀rọ̀ yìí títí àmọ́ lókòdò lọ́wọ́ bẹ́ẹ̀. Èmi ìlú gbogbo máa ń jẹ gbogbo ẹni tó ẹ̀ ṣe lọ jẹ tí wọ́n àtẹ̀sí ní ìbọn ẹ̀rọ tí wọ́n ju òkú ẹ̀ sí náà. Kí lélẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ó lè jẹ́ ìtọ́ ẹ̀yìn àtàwọn tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n lé ẹlẹ́lẹ́rẹ́ tó lọ pa. Onda, ibo ló wà? Don't ask me questions. Mo ní ibo ló wà? 302 ló wà. Kí lẹ̀ ń wò bí ọ̀dẹ̀ sí ibo ló wà? Ìjà lọ́mọ jáde. O gbọ́dọ̀ lọ o. O gbọ́dọ̀ lọ. O gbọ́dọ̀ lọ. Oya, ẹmu. Oya, o gbọ́dọ̀ lọ. O gbọ́dọ̀ lọ. Oya. Ibo ló fẹ́ lọ? Dọ́ẹ̀! O fẹ́ sá lọ. Ṣé o rò pé o lè sá ni? O ò lè sá. Ẹ ìjà wèrè. Ṣé ìjà wèrè? Ẹ fẹ́ kókó bá wa ni? Tá a bá pa báyìí ṣé n kò lè kó bá wa ni? Well, I can guess that someone I can guess that so I will guess it on my son. Ṣé kéèsì tó bá bọ́ sí conclusive ní báyìí? So, this case is inconclusive. I'm afraid it is, ma'am. Even though Kayode ti wà ní prison, but
ó ní insist pé òun kọ́ ló ń gba ọkọ yín. Agbọ́n ń ṣẹ́, oyin ń ṣẹ́, ojú olóko ní kàndùkà. Officer, who killed my husband? Madam, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mo fẹ́ sọ fún mi torí ọwọ́ tẹ́ fi mú mi, torí pé they trust me lórí kéèsì. Ṣé rí ìgbà tí this case is inconclusive. But kíní kan ni mo mọ̀ tó dá mi lójú pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. Kò sẹ́ni tó ṣẹ̀bi tí ò ní kẹsàn-án. Bíbélì sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà. Bíbélì ní a ó gbé ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kẹta títí dé ìran kẹrin. Kùránì náà dẹ̀ sọ pé famoni yàmọ̀ misikola sarat sara yàrá, léyìí tó túmọ̀ sí pé bí ẹ̀ṣẹ̀ èèyàn bá kéré báyìí bí iná igbó, onítọ̀hún yóò kẹsàn-án. Ẹ̀yin mọ̀ bá lọ́rọ̀ wípé kẹ́ ẹ ṣàwágírí. Àyìndé. Kùrukùru bojú ọ̀run. Ọmọ wa dúdú lọ. Ìbànújẹ́ wá gorí ọkàn mi. Torí mi ò mọ kú tó pa bàbá rẹ̀. Grandma, kí wàá nílé iṣẹ́ ọlọ́pàá? Kí ni wọ́n ṣe sí ọ̀rọ̀ yìí? Kí ni wọ́n fẹ́ ṣe? Àwọn náà kúkú ṣe pa wọn. Wọ́n gbìyànjú títí lọ. Ṣùgbọ́n nígbà tá a mọ nǹkan tó ṣẹlẹ̀ mọ́, agbọ́n ń ṣẹ́, oyin ń ṣẹ́, ojú olóko rèé kàndùkàndù. Àwọn náà kúkú ṣe pa wọn. Nígbà tí wọ́n gbìyànjú, after 6 years, after ọdún 6, la wá nídìí láti kọ lẹ́tà tí wọ́n pé tó ó já sìnkú ọmọ mi o, torí pé ó ti ń pẹ́. Wọ́n dẹ̀ ti ṣe pa wọn. Ṣùgbọ́n bó ṣe wá jẹ́ yìí, ó yẹ kí wọn náà lè mọ kú tó pa bàbá rẹ̀. Ọkọ mi Àyìndé. Súnré o. Grandma, màá sa ipá mi, màá gbìyànjú kí Elédùà fún mi ṣe láti mọ orúkọ tó pa bàbá mi. Òkùnkùn ṣú biribiri, oṣù, òkùnkùn ṣú biribiri.